máa dọ́dọ̀ ṣàlàyé tí wọ́n sọ fún mi pé wọ́n wá mú ọmọ yìí wá bùn pé wọ́n mú ọmọ ìtravel pé bọ̀ Libya ni wọ́n mú ọmọ lọ́mú ní so láti ìgbà yẹn mo ṣáà ń tẹ́sán pé mo fẹ́ rí ọmọ mi mo fẹ́ rí ọmọ mi mo fẹ́ rí ọmọ mi wọ́n máa ní ìyún aláàjì máa ní òun òògùn kan sínú bàtà fún mi kó wọn ò pa mí dànù mi ìṣàjẹ́ kan ṣe kíni mi ìjẹ́ kan nísìnyí láti ìgbà náà tí mo mọ ìrìn àtìgbà náà mo ti ṣe kíni tí mo ti ń bleed mo tún lọ ní oṣù tó lọ mo lọ sí Èkó mo lọ bá wọn mo ní ká fún mi lọ́mọ mo fẹ́ rọ́mọ mi ìwà lọ bá wọn direct nígbà tí wọ́n máa bùn nǹkan sínú bàtà fún mi mo wá lọ bá baálẹ̀ tó wà ní Ọlọ́ta kápẹ́ so ìgbà tí mo wá dọ́dọ̀ baálẹ̀ wá ránṣẹ́ pé wọ́n pé ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ ṣe fún obìnrin yìí nǹkan ọ̀fẹ́ sí ìjọba dábàá yín lọ́wọ́ sí lélẹ̀ pé ó lè rán wọn ní ẹ̀wọ̀n wọ́n ṣàpè bàbá ọmọ náà lélẹ̀ yìí mo ní mo ibi tọ́mọ mi tí ẹ kàn tiẹ̀ fún mi nọ́mbà kí n jẹ́ kí n rọmọ bàbá ọmọ ṣàṣe kí ni bàbá ọmọ náà mí ó náà mí gidi gan ìgbà tó wá náà mí lélẹ̀ yìí àwọn àdúgbò wa wọ́n ṣàpọ̀ wọ́n ní ṣe ó fẹ́ kọ́ ọmọbìnrin yìí ni nígbà tó wá ó ṣàkọ nọ́mbà fún mi àgbà tó ti wá kọ nọ́mbà yẹn fún mi lélẹ̀ yìí àtìgbà mo ti ń fi nọ́mbà yẹn pe ọmọ yẹn pé kí n ṣàtìlẹ́ gẹ́ẹ̀tì ọmọ ibi tán mọ́ ọmọ lọ ìgbà tí wọ́n á gẹ́ẹ̀tì ọmọ wọn dáadáa sọ fún pé mọ́mì mi nǹkan tó sọ fún mi pé òun lọ skul ni pé òun sọ fún òun pé ibi tí wọ́n mú òun lọ lélẹ̀. ipe wọn sọ fún òun pé òun lọ skul tóun bá débi tóun lọ. pé òun London wọ́n sọ fún òun pé òun lọ sí skul. pé òun lọ London. bẹ́ẹ̀ ni pé òun lọ sí skul so òun mọ̀ pé nǹkan tí wọ́n fi òun ṣe pé gbogbo iṣẹ́ tí. kí ló sọ pé òun ṣe. ó ní iṣẹ́ tán ẹni tó wà lọ́dọ̀ ara ìbíyẹn sọ ó ní ìgbà tó máa ń sọ sítórì ara ẹ̀ fún òun gan bẹ̀rẹ̀ sí ní bá a sunkún pé iṣẹ́ tí àwọn ọmọ yẹn lọ pé ọmọ yóò lè ṣiṣẹ́ kò lágbára pé wọ́n ń ọmọ ọdún 15. pé wọ́n ń dá padà èmi bẹ̀rẹ̀ sí ní sunkún pé ṣé bí mo ra sọ ọdún fún ẹ ní ọdún léyà tó ṣe máa ń fìyà jẹ mo kì í fìyà jẹ wáìsì ìgbà tán fẹ́ mú ẹ lọ kí ló tó ṣe sọ fún mi mo bẹ̀rẹ̀ sí ní sun ẹkún gidi gan ọmọ náà bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ní. ẹ̀yin àti bàbá rẹ̀ ẹ ti kọ́ra yín. èmi àti bàbá rẹ̀ àkọ́ra wa àjọ ń gbé náà nígbà tí wàhálà rẹ̀. níbo lẹ̀yin wá ń gbé. èmi wà ń bàdàn ìgbà tí wàhálà bàbá wọn ti pọ̀ jù pé lúlúlúlú máa ń lù mí mo dẹ̀ ṣe kí ni mo káwọn ọmọ yẹn tira ìgbà tí àdàgbé àdàfà mo ò ní ẹni kankan mi ò dẹ̀ lọ́kọ kankan ìgbà tí àdàgbé àdàfà tó fẹ́ hàn mí lé mọ̀ a máa pe bàbá lórí fún ẹni àwọn tó bá kàn sí ẹni sẹ́ǹdì ẹ̀ fún mi ká fi máa ṣe kí ni kí n fi lè mọ fáwọn ọmọ yẹn ló jẹ àwọn kéékèèké náà wà lọ́dọ̀ mi tí mo sanwó skul lọ́sí skul wọn lọ pé fún mi lówó òkè kò wá dá àmọ́ ẹ̀yin ọmọ ẹ jẹ́ ká lọ ṣe kí ni ká lọ bá dín ní Èkó tó bá tún rí bó lè ṣe kí ni bóyá ó tún lè fún yín ní owó ní Èkó ó wá ń jẹ́ pé kí n kó àwọn ọmọ yẹn kí n kó àwọn ọmọ dà sílẹ̀ fóun kí n kó wọn dà sílẹ̀ òun ó tọ́jú mi pé bọ́n gbà tí báwọn ọmọ bá ṣì wà lákàtà mi òun ò lè tọ́jú àwọn ọmọ mi ṣáà ṣe kí ni ibi tí mo kó àwọn ọmọ sí mi ìjìnà sí ẹ̀ mo máa ń lọ fún ọmọ lóúnjẹ lọ́sọ̀ọ́. ẹ̀yin náà wá kọ́ ọmọ kalẹ̀ fún. mi ì kọ́ ọmọ fún rárá àti rárá mi ì kọ́ ọmọ fún. kalẹ̀ kọ́ ọmọ fún. ibi tí mo kọ́ ọmọ sí ọ̀dọ̀ àbúrò ìyàwó àbúrò bàbá wọn kọ́ ọmọ sí mi dẹ̀ máa ń lọ fún ọmọ lóúnjẹ. àbúrò bàbá wo. àbúrò bàbá wọn ní Ọlọ́ta captain mi ìjìnà sí wọn rárá àti rárá. ọmọ mẹ́rin lẹ kó bẹ́ẹ̀. àwọn mẹ́ta ni mo. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ bọ̀ mo lọ ṣiṣẹ́ mo dẹ̀ lọ fún àwọn lóúnjẹ mo dẹ̀ ń fojú rí wọn lójoojúmọ́ lára lójoojúmọ́ so ìgbà tí mo wá débẹ̀ lélẹ́yìí tí mo ní òkè aṣọ ọdún lélẹ̀ alẹ́ ẹjọ́ ọdún gangan rúkà ńkọ́ bàbá ẹ̀ ṣàǹháì di ọmọ yẹn mo ra aṣọ ọdún fún un ó ṣàǹháì di ọmọ yẹn àmì ìrọ́ ọmọ nígbà tó ajọ́ kejì ìjọ ọdún ọmọ ńkọ́ ẹ wá ní bàálù tó ti fò bàbá ní ó sọ fún mi pé bàálù tó ti fò tí mò ń sẹ́wọ́ sí mo ní bàálù wo ló fò. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ wá wo fídíò yẹn èyí tẹ́ ń wò káàkiri ìyá ọmọ yẹn rèé o fídíò tẹ́ ń wò lórí social media yẹn tọmọ yẹn ń gbọ̀n tó ń gbọ̀n báyìí ìyá ọmọ yẹn rèé o ìyá ọmọ yẹn rèé o tí ẹ ti rí tí ẹ ti rọmọ tí ń gbọ́ kí ló kọ ọmọ yìí. Rúkà rèé o ọmọ ọdún 15 tí bàbá rẹ̀ àti Ṣàlàyé tí wọ́n mú lọ sí Libya ọmọ ọdún 15 ayé mà le o ayé mà níkà o ayé mà níkà ìgbà tẹ́ ọmọ yìí bó lẹ ṣe ń fíl. mi ì tí ẹ lè sùn látìgbà tó ti mú ọmọ yẹn lọ mo ti ń bid. ẹ má bà studio di ajé. látìgbà tí mo ti mú ọmọ yẹn lọ mo ti ń bid mo dẹ̀ ń lọ bá wọn lẹ́kọ̀ọ́ mo lọ ń tákùn pé mo fẹ́ rọ ọmọ mi wọn làwọn máa pa mí àwọn abúkan sí bàtà fún mi mo ní pé anything tó bá fẹ́ ṣe fún mi kàn ṣe fún mi oṣù tó lọ mo sì lọ sẹ́kọ̀ọ́ tí mo lọ bá wọn pé sẹ̀ kan fún mi ní ọmọ mi dandan pé mo fẹ́ rí ọmọ mi mo dẹ̀ fi bí mo ṣe ń bid mo fi hàn wọ́n pé ẹ wo bí mo ṣe ń bid. ẹ fi hàn ta ni. mo yọ àdájì lélẹ̀ mo fi hàn pé ẹ fún mi lọ́mọ mi ẹ sọ kankan fún mi kẹ́ tó mọ́ ọmọ mi lọ sí ibi tẹ́ mọ́ ọmọ lọ ẹ fún mi lọ́mọ mo fẹ́ rọ́ ọmọ mi Àlàjì dé dà pé òun ó pa mí òun ó tí má tún wá sílẹ̀ ọ̀dọ̀ fún òun ó bùn kan sí bàtà fún mi mo dẹ̀ lọ sí ibi baálé ìlú náà nílé mo lọ fẹjọ́ wọn sùn baálé ìlú pé mo fẹ́ rí ọmọ mi kàn fún mi ní ọmọ mi mo tún wá ń pè òun ò kì í píìkì kọ́ọ̀lù mi rárá àti rárá mo wá pe wọ́n dẹ̀ sọ pé kí àwọn Ṣàlàyé. ọmọ yín rèé. bẹ́ẹ̀ ni. àkọ́bí yín ni. second born mi ni. second born yín rèé. bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀yin ọmọ bọ́n bàbá rẹ̀. ọmọ bíbí ìlú Ìbàdàn níbi Èkó ni wọ́n bí lọ́n gbèsè Èkó wọ́n bí wọn sí.
àwọn òkú wọn. kí ló wá sọ pé ó ṣòun tóun fi ń gbọ̀n